Kí lorúkọ ẹ? Kò sí ìyẹn níbẹ̀. Wọ́n ń pè àgbàdéṣà ìgbà mi ìdè lórí olóòtú ìrìnàjò òtijọ́ wà ní tún ti pẹ́. Bá tó wá yá tó wá wá ní pé mo lóyún tí dájú máa ń sọ létí wọn pé ọmọ yìí máa ń bì ọwá ní pé bí ó ti ní ọwá mú mi sá lọ sí ṣe ní kí n jẹ́ tí mo ṣe mí ìlú ọwá mú mi lọ sí ṣe. Tó ṣe kí ni? Ìjọ tí ọwá rí pé mo jẹ́ mo ṣe mí ìlú ọwá ìlú ìjọ rẹ̀ ọwá mú mi lọ sí ṣe igi. Báwo kí ló dé tí wọ́n ṣe kó àwọn ẹrù ẹ̀ kúrò nílé tó kó àwọn aṣọ ẹ̀ sínú báàgì tó fi sá kúrò nílé? Àwọn náà ní pé kí n kó lè kí n ṣe tó kí náà kí àwọn mímu ní ibi tí àwọn wà. Má bàbá iṣẹ́ ìránṣẹ́ àwọn jẹ́ ọmọ mi lọ sí ṣe igi. Ọ̀nà nílò ní kájọlà. Ní Ifọ̀ náà àbí? Ifọ̀ níbẹ̀ wà. Mo wá lọ dúró pé kí wá lọ dúró síbẹ̀ lọ sọ pé Láti gbà wo? láti January 8. Ó ti wà ń bẹ̀. O dẹ̀ pé àwọn mọ́mí ò pé àwọn anybody kí ló tán ní tó ṣe pé àwọn dádì àti mọ́mí ẹ̀. Pé kọ́ má bàbá iṣẹ́ ìránṣẹ́ àwọn jẹ́. Ìgbà wo ló ṣe wá pé mọ́mí ẹ̀ àti dádì ẹ̀ ta ló ní kó pè wọ́n? Sunday ló pè. Gbàdúrà fún mi fẹ́ rí àwọn mímu. Àwọn lọ́dọ̀ wá nípa máa fún mi ní fò kí fi pè wọ́n. Ta ló dádì wo? Níbi kájọlà ibi tó mú mi lọ ní ṣọ́ọ̀ṣì. Ok, ṣọ́ọ̀ṣì tán mú ẹ lọ. Wọ́n ti fún ọ ní fòkòkò pè wọ́n àbí? Ok. Kí lórúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Adékúnlé Kabira.